Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń wò mí. Orúkọ tèmi ni Larry Ìjẹ́ Ọmọlúàbí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ọ̀rọ̀ ìyànjú àti ìjẹ́ ọmọlúàbí ni ohun tí máa ń sọ̀rọ̀ lé lórí, pàápàá jùlọ láàrin àwa ọ̀dọ́. Lọ́jọ́ tòní, ohun tí máa sọ̀rọ̀ lé lórí ni báwo ni a ṣe lè wà useful nínú friendship tí a bá ń bára wa ṣe. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a máa ń sọ wípé àwọn olówó wọn kì í fẹ́ bá tálákà ṣe, àbáwọn tó bá kàwé wọn kì í fẹ́ bá àwọn tí wọn ò kà ṣe. So which is most of the time, ẹni tí ò ní jẹ́ olówó àbí ẹni tí ò lórí ọ̀fẹ́ láti kàwé púpọ̀, ó máa ń feel like pé wọn value òun. Èyí ọ̀rọ̀ ìyànjú mi fún ẹni tó bá wà nírú àwọn situation báyìí ni wípé ẹ má jẹ́ ká feel down, ìyẹn làkọ́kọ́. And ẹ má jẹ́ ká rò wípé àwọn tó bá jẹ́ olówó àbáwọn tó bá kàwé wọn kì í fẹ́ bá ẹni tí ò lówó ṣe àbí ẹni tí ò kàwé ṣe. Rather, ẹ jẹ́ kó jẹ́ wípé kí ni ohun tí èmi fẹ́ bring to the table. Kò sẹ́nikẹ́ni tí ò lè bá anybody ṣe. Olówó lè bá ẹni tí ò ní ṣe. But everybody ń bẹ̀rù láti jẹ́ kí èèyàn jẹ́ liability sí òun lọ́rùn. Torí ẹni tẹ́ pè lólówó, òun náà sì ní goal àbí ibi nǹkan tó ń dream, tó ń chase. So gbogbo wa la fẹ́ advantage, a fẹ́ benefit láàrin ara wa. Ẹ jẹ́ ká wà useful. Ẹ jẹ́ ká ní ohun tó jẹ́ wípé àwa náà ń bring down to the friendship. Ẹ jẹ́ ń lo ọ̀rọ̀ yìí láti lè jẹ́ kó yé wa dáadáa. Tẹ́ bá rí ọ̀rọ̀ tó ń pè ní useless àti useful. Àkọ́kọ́ ni wípé kò sẹ́ni tí kò ní ìwúlò. Kò sẹ́ni tí ò ní ìwúlò lára. So ẹ jẹ́ ká wo gbólóhùn yìí, useless and useful. Tẹ́ bá wo ọ̀rọ̀ yìí, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó bá sọ sí wa pé you are useless, a máa ń rò pé bí èébú ni, ó máa ń dùn wá. But useless ò ń ṣe èébú. The fact that ó ní use nínú, ìyẹn túmọ̀ sí pé gbogbo wa la ní ìwúlò. Ìwúlò tí a wá nìyí. So tó bá ní pé your service that you are rendering is less, your use is less, your use is full, and tó wà useful, use tó ń render ó full, ó pọ̀, àwọn èèyàn fi need ẹ̀. Use tí ẹlòmíì render ó kéré jọjọ, òun ló fi less, ló fi ń pè ní useless. Kò ń ṣe pé bí èébú àbí pé ẹni yóò já mọ́ nǹkan kan. So ó wá kù sọ́wọ́ mi láti lè decide pé my use I want to render to people, should it be less or should it be full? My use less, my use full. Ṣé tí understand? So ẹ jọ̀ọ́, fún gbogbo ìgbà ẹ jẹ́ ká máa ní lọ́kàn wípé ohun tí a bá render, ohun tí a bá bring síta ló máa fi pè wá. Ọ̀rọ̀ owó nìkan la máa fi ń ròyìn pé tá bá lówó lọ́wọ́, àwọn èèyàn máa like wa. Bẹ́ẹ̀ sì ni gbogbo wa kọ́ la máa lówó. Látayé báyìí lélẹ́yìí ti wà. So tá a bá lówó lọ́wọ́, kí ni àwọn nǹkan tí a lè máa ṣe tí use wa máa fi wà full, tó máa fi lè máa need services wa. Ẹ jẹ́ ká fi lè sókun àyà wa. Ṣé gbọ́ ọ̀rọ̀ ìyànjú tí mo ní kí n mú wá lọ́jọ́ tòní nìyẹn. Ẹ jọ̀ọ́ tẹ́ bá rí fídíò mi àbọ̀ ọ̀rọ̀ ìyànjú mi useful, ẹ follow mi lórí social media handle mi, Facebook, YouTube, TikTok and Instagram. Ẹ comment, ẹ like, ẹ jẹ́ kí èmi náà, ẹ fún èmi náà ní ìwúrí kí lè máa ṣe more of this, kò ní ná yín lówó. Ṣé gbọ́ Ọlọ́run wà pẹ̀lú wa. Ẹ ṣé.